Kí ló ń ṣẹlẹ̀ sí Kamilu Kompo ẹ̀yin olólùfẹ́ Yorùbá movie industry? Ǹjẹ́ ẹ ṣe àkíyèsí wípé Kamilu Kompo àti ọ̀rẹ́ rẹ̀ Sanyeri wọn kò kí ń kópa nínú Yorùbá movie industry mọ́ nínú àwọn Yorùbá fíìmù tí wọ́n ṣẹ̀ ń ṣe báyìí? Àwọn méjèèjì wọn kò kí ń kópa nínú rẹ̀ mọ́. Kí lẹ rò pé ó ń ṣẹlẹ̀ sí wọn? Kamilu Kompo ń tiẹ̀ a ti rí nǹkan tó ń ṣe Kamilu Kompo tí ò jẹ́ kó kópa. Ẹ ṣáà wo fídíò yìí láti bẹ̀rẹ̀ títí dé òpin. A máa fi nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí Kamilu Kompo a máa fi hàn yín o. Ẹ gbìyànjú láti wo fídíò yìí. Lónìí ìròyìn nípa Kamilu Kompo là mú wá fún yín. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí níbikíbi tẹ́ bá ti ń wò wá, nílé lóko lẹ́yìn odi. Nínú fídíò tí mò ń play fún yín yìí, ẹ ṣáà ti rí bí mọ́tò ṣe gbá Kamilu Kompo lórí sẹ́ẹ̀tì. Èèyàn tó gbá Kamilu Kompo yìí kì í ṣe pé wọ́n jọ ń ṣe sẹ́ẹ̀tì o, wọ́n jọ ń ṣe fíìmù o, kì í ṣe pé wọ́n jọ wà lórí sẹ́ẹ̀tì o, kì í ṣe pé ó wà lára script pé mọ́tò máa gbá Kamilu Kompo o. Mọ́tò ọ̀hún ó kàn yọ, ó dédé yọ sí Kamilu Kompo ni. Ó dàbí pé ó wà lára ìdí tó jẹ́ pé a kò fi rí Kamilu Kompo nínú àwọn fíìmù Yorùbá tí wọ́n ṣẹ̀ṣẹ̀ ń ṣe báyìí. Ó dàbí pé ìdí kan tó jẹ́ pé a kò fi rí Kamilu Kompo mọ́ nìyẹn o. Mo ti sọ tẹ́lẹ̀ rí wípé gbogbo ẹ̀yin olólùfẹ́ Yorùbá movie industry, ẹ jẹ́ ká gbìyànjú ká máa gbàdúrà fún àwọn olólùfẹ́ wa tó jẹ́ pé wọ́n ṣe fíìmù, àwọn fáǹsì wa, àwọn tá a jẹ́ pé fáǹsì wọn ni wá, ẹ jẹ́ ká máa gbàdúrà fún wọn déédéé torí wípé àwọn nǹkan tó ń dojúkọ wọn lórí movie set kì í ṣe nǹkan kékeré. Ẹ ṣáà ti rí ti Kamilu Kompo báyìí, ẹ ti rí nǹkan tó ṣẹlẹ̀ sí lórí movie set tí ó jẹ́ pé kì í ṣe pé wọ́n jọ plan rẹ̀, kì í ṣe pé ó wà lórí script wípé mọ́tò máa gbà nínú fíìmù náà, kò sí lára rẹ̀ o. Ọkùnrin tó gbà yẹn kò sí lára àwọn actors tí wọ́n jọ ń ṣiṣẹ́ o. Gbogbo ẹ̀yin tí ẹ nífẹ̀ẹ́ Kamilu Kompo, ẹ jẹ́ ká sọ pé quick recovery fún Kamilu Kompo. Lónìí a kò ní rí jù báyìí lọ. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọpẹ́ Ọmọ Ajíbóyè lórúkọ tèmi. Ẹ kú dédé wòyí lẹ́ẹ̀kan sí. Ire la máa rí o. Ó dọjọ́ míì ọjọ́ ire.